الحمد لله ọpẹ́ ni fún Olúwa wa لا معبود سواه kò sẹ́ni tá a sìn tó ju òun náà nìkan lọ ولا نعبد إلا إياه a ò sì ní sin ẹlòmíì òun la máa sìn مخلصين له الدين tá a máa fọ ẹ̀sìn mọ́ fún Ọlọ́run náà ولو كره المشركون kódà báwọn ẹlẹ́bọ àwọn kèfèrí tí wọ́n bá láwọn ò ní fẹ́ àwa náà ò ní gbà نحمده تعالى à ń dúpẹ́ fún ọba tó ga jùlọ ní رضي لنا الإسلام دينا tó jẹ́ pé òun ló ṣe ìsìláàmù yìí lọ́yọ́nú sí pé kó máa jẹ́sìn fún wa tá à ń sìn قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين wọ́n sọ fún wa yí pé àsàlátù mi ti ń ṣe ẹ̀rùn ti ń kí ìsìpẹ̀rẹ̀ fún Ọlọ́run àti gbogbo bí ti ń lọ Mọ́kà ìwà láyé mi àìsí láyé mi mọ́ tọ́lọ́run ní gbogbo ẹ̀ لا شريك له kò sí orogún fọ́lọ́run náà وبذلك أمرت tí wọ́n ti pa mí láṣẹ pé kí n ṣe nù ní وأنا أول المسلمين èmi lákọ́kọ́ mùsùlùmí ò ẹgbà bẹ́ẹ̀ أشهد أن لا إله إلا الله وحده لا شريك mi ò ní له jẹ́rìí pé ọ̀kan ṣoṣo Ọlọ́run ọba tí ò sórogún fọ́lọ́run náà المنزه عن الشريك والضد والند والصحابة والولد ẹni tó yẹ pé àfọ̀mọ́ Ọlọ́run kọjá kó ní kó lẹ́gbẹ̀ra Ọlọ́run kọjá kó lórogún Ọlọ́run kọjá kó látàgòkò Ọlọ́run kọjá kó ní antagonist gbogbo ẹ̀ pátágbà Ọlọ́run ò ní لا إله إلا هو العزيز الحكيم Ọlọ́run ọba náà kò sórogún fọ́lọ́run ọ̀kan ṣoṣo Ọlọ́run ọba náà ọba ọ̀jọ̀gbọ́n ni ọba tó dáa jùlọ ni أشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله wọ́n sì ní jẹ́rìí pé aṣíwájú wa níbi wa Muhammad Ọlọ́run ti ṣe Ọlọ́run ní أرسله هاديا ومبشرا ونذيرا Ọlọ́run ọba ló rán níṣẹ́ kó máa jẹ́ olùfini mọ̀nà olùkíní lọ́ọ̀yà olùfúnni ní ròdùnú وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ọmọ ọjọ́ ni tí ó máa pẹ̀pẹ̀ sójú ọ̀nà Ọlọ́run ọba kó sì máa jẹ́ àlójì ńláńlá tí ó máa tàn mọ́lẹ̀ وإماما ó sì للمتقين máa jẹ́ ìmáàmù aṣáájú gbogbo àwọn tí ó máa bẹ̀rù Ọlọ́run وقدوة المخلصين òun náà ni ó sì máa jẹ́ àríkọ́ṣe rere fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ṣe dáadáa اللهم صل وسلم Ọlọ́run ṣe kéṣe igẹ́ وبارك على عبدك ورسولك tí àlùbáríkà fẹ́ rúrò jíṣẹ́ Ọlọ́run ni النبي الأمي anábì tí ọlọ́ọ̀lẹ́ ẹ̀kọ́ kan tó sì máa yẹ gbogbo ẹni ọ̀dọ̀ lọ وعلى آله وصحبه ó máa bá ara lera tàwọn sàábé rẹ̀ والتابعين لهم بإحسان إلى يوم الدين àdúgbò àwọn tó bá tẹ̀lé pẹ̀lú dáadáa tí ó fi dọjọ́ ẹ̀san أما بعد lẹ́yìn náà فيقول جل وعلا في محكم التنزيل Ọlọ́run ọba tó ga jùlọ tó gbọngbọ́n jùlọ ní sọ́nù tíra rẹ̀ ọwọ́ ní Al-Qur'ani ولكل أمة جعلنا منسكا هم ناسكوه Ọlọ́run ní gbogbo ìran kọ̀ọ̀kan gbogbo jẹ́rẹ́sọ̀ kan la fún ní ọ̀nà tí ó máa gbà fi sin Ọlọ́run ọba rẹ̀ tí wọ́n máa fi sìn عباد الله ẹ̀rú sí Ọlọ́run mo pè yín في الجمعة الماضية ní jùmọ̀ níjẹjọ́ جرت الخطبة على الأشهر الحرم àwọn òtúbà wa tá a ṣe òpó sórí àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tí ṣe oṣù èèwọ̀ ni والحج àti hajji وعلاقة الحج بالجهاد àti báwo ni hajji ṣe ní ṣe pẹ̀lú jihadu kílẹ̀ àsopọ̀ wọn ونواصل الدرس هذا اليوم a máa wá bẹ́ẹ̀ kọ́ wa náà lọ lónìí ونأخذ هذا الدرس من قوله تعالى a sì mú ẹ̀kọ́ náà látara gbọ́dọ̀ wọn bá alékẹ́ ọlá tó sọ ní Al-Qur'ani ولكل أمة جعلنا منسكا هم ناسكوه Ọlọ́run rẹ̀ ní gbogbo ìran kọ̀ọ̀kan gbogbo jẹ́rẹ́sọ̀ kankan la fún ní gbogbo ọ̀nà tí ó máa gbà fi sin Ọlọ́run rẹ̀ ونقول a sì ń sọ báyìí pé إن الحج في الإسلام ẹ̀rí hajji ṣíṣe nínú Islam عبارة عن عبادة مالية روحية وبدنية òun náà ni ìjọsìn kan táà fowó ṣe táà fara ṣe táà sì fẹ̀mí ṣe مع الاستطاعة pẹ̀lú pé èèyàn bá ti lágbára rẹ̀ láti ṣe bẹ́ẹ̀ بشد الرحال إلى البقعة المباركة في مكة المكرمة fẹ̀ni fún àti palẹ̀mọ́ àti dìgárí ẹṣin àti dẹrù láti lọ sí Mọ́kà tí í ṣe ilé àpọ́nlé jùlọ ni عند أول بيت وضع للناس níbo là ń lọ tá a bá dé Mọ́kà níbi ilé àkọ́kọ́ tá a gbé kalẹ̀ fún àwọn ènìyàn ní الذي ببكة مباركا èyí tí ń bẹ láàrin gbọ̀ngbọ̀n nílùú Mọ́kà ni tó jẹ́ bí àlùbáríkà وهدى للعالمين tí ó sì máa jẹ́ ìmọ̀lẹ̀ fún gbogbo ayé فيه آيات بينات ní ibẹ̀ ni àwọn àmì tó hàn kéde pé ó kún bẹ́ẹ̀ bámbám مقام إبراهيم kódà ayé ànábì Ibrahim ń bẹ ń bẹ̀ ومن دخله كان آمنا èèyàn lè wọbẹ̀ ní bẹ́ẹ̀ bá ti wọbẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ ولله على الناس حج البيت لمن استطاع إليه سبيلا Ọlọ́run bá ní ẹ̀tọ́ ó sì ṣe lọ́rọ̀ yàn fún gbogbo ẹni ó bá lè lọ lé Ọlọ́run ọba náà tó lágbára àti lọ ẹ̀tọ́ Ọlọ́run tó fẹ́ gbà lọ́wọ́ wa ní ومن كفر ẹni ọba wa tó lè lọ
tó lálàáfíà tó lówó tọ́nà sí tọ́kà ní kò wù wọ́n lọ ni mo fẹ́ fowó kọ́wọ́ ọjà. فإن الله غني حميد. ọlọ́run bá lóhun orí ti ṣọ́ọ̀bù rẹ̀ ni rò ìrì ti iléeṣẹ́ rẹ̀ ni rò ń kọjá bẹ́ẹ̀. يقول صلى الله عليه وسلم ànábì wa ìkẹ́ ọlọ́kọ́ máa bá ànábì àti gẹ́rẹ́ ànábì sọ pé الحجاج والعمار ẹ̀rí gbogbo àwọn tí wọ́n lọ Mọ́kà ni àtàwọn tí wọ́n lọ takú sí ọlọ́run ni وفد الله تعالى àwọn nìtawí ni èrò ọlọ́run ni wọ́n وزواره àwọn sáàsì ní físítọ̀ ọlọ́run àlejò ọlọ́run ni wọ́n إن سألوه tí wọ́n bá bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ ọlọ́run pẹ̀lú bí wọ́n ti wá ní أعطاهم ọlọ́run ó fún wọn o وإن استغفروه tí wọ́n bá tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run غفر لهم ọlọ́run ó foríjì wọn o وإن دعوه tí wọ́n bá pè é استجاب tí wọ́n لهم máa dá wọn lóhùn وإن شفعوا tí wọ́n bá bẹ̀rẹ̀ ìwòsàn شفعوا ọlọ́run fún wọn níwòsàn tí wọ́n bá sì wá ìgbàlà ọlọ́run fún wọn ń gbàlà tí wọ́n bá sì wá àlàáfíà ọlọ́run fún wọn. عباد الله ẹ̀yọ́nú sí ọlọ́run mo ké sí mo pè كل واحد من الأديان السابقة gbogbo àwọn ẹ̀sìn kọ̀ọ̀kan náà àwọn ẹ̀sìn tó ti ṣáájú متعبد معظم قدره ọ̀hún náà ni wọ́n ní عند أهله gbogbo wọn ni wọ́n ní nǹkan kan tí wọ́n ń sìn bẹ́ẹ̀ tí wọ́n ń gbé tóbi lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ pé nǹkan tá à ń torí ẹ̀ tá à ń ṣe bàbára rẹ̀ ní. فهم يوجبون قصده حينا بعد حين àwọn tàwa wí nígbà wọn ní kankan tí wọ́n ń sìn tí wọ́n sì mọ̀ pé táwọn ń sìn ní pàtàkì lọ́dọ̀ àwọn ní gbogbo ìgbà lóòrèkóòrè ni wọ́n máa bẹ ibẹ̀ ni wò. ويرون سائر متعبداتهم كالتابع له wọ́n sì wá rí gbogbo àwọn tí wọ́n bá wá ń ṣe ẹ̀sìn ni pé ń tẹ̀lé wọn ni. وإنا لا نجد لشيء من الأديان الأخرى àwárí kankan náà àwọn ẹ̀sìn tó kù نسكا أجمع لوجوده البر ومكاسب الخير tó jọ sí pé والأجر ìjọsìn fọ́lọ́hun ìpalẹ̀ máa ń lọ ibi kan láti jọ́sìn fọ́lọ́hun nínú àwọn ẹ̀sìn tó kù tó kó gbogbo dáadáa jọ tó kó gbogbo orí jọ tó láǹfààní tó pọ̀ púpọ̀ من نسك الإسلام tó ju ìjọsìn ti Islam yìí lọ. ذلك ètàwíìnì أن الإنسان متى لابس إقامته صودف في صورة عبد قد أحسن بوجود مولاه. nígbàtí ènìyàn bá gbéra nígbà tó rí pé ọmọ mùsùlùmí tó bá gbéra tó wọṣọ rẹ̀ tó múra kó ń fẹ́ lọ sin ọlọ́run rẹ̀ ni àti ó tó ti wà nínú fọ́tò yìí pé ó gbé ẹni tó fẹ́ lọ bá ní ó gbé tóbi ni. فارتفض أبواب الملاهي gbogbo ọ̀nà tí gbẹ̀rẹ́ gbogbo ọ̀nà ẹ̀fẹ̀ fàájì ó kílòsì ibẹ̀. وهجر أسباب الزينة gbogbo ọ̀nà tí ó fi wá máa wọṣọ tí ó máa ṣe yọkẹ̀ tí ó máa ṣe yọdẹ̀ ó parí ní tìǹà. ولازم الشغف والتكشف ọwọ́ àrí wípé kóhun tínrín máa yìí máa mú ọlọ́run sọ́kàn kóhun sì máa sọ̀rọ̀ àwọn olè fọlọ́run lọ́kàn. لائزا بفناء سيده tó sì wá jẹ́ sí pé ẹni tó so mọ́ ẹnu ọ̀nà ilé ọlọ́run ọba rẹ̀ tó ga jù ní. راغبا إليه في العفو له tó sì jẹ́ pé kò sí tí ń wá o tí bí kì í bá ṣe pé yàfọ́ oríjì ọlọ́run tọ́lọ́run ó foríjì náà ló lépa lọ́ọ̀bẹ̀. مطلقا لسانه في تعظيمه tó sì jẹ́ sí pé ẹnu rẹ̀ ọ̀wá gbélẹ̀ ẹnu rẹ̀ òdíngbà kan tí fi ń gbọ́lọ́hun ní tóbi tí fi ń bàbàrà rẹ̀ tí ń fún sú rẹ̀. فالأبصار àtàwọn ojú ẹ̀ bẹ́ẹ̀ náà الأبصار ẹ̀rọ àwọn ojú. متى وقعت في ذلك المشهد العظيم nígbà tí èèyàn tó bá rí àwọn àmì tó tóbi tó rí wí yìí. على ما يوجد المحرمون من هيئات التعبد torí àwọn tí wọ́n ń gbé ara mi lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń bọ́ aṣọ léèsì wọ́n ń bá aṣọ góòlù wọ́n ń bá gbogbo oríṣiríṣi fìlàálẹ̀ wọ́n wá ń wọ́ṣọ funfun lórí pé wọ́n fẹ́ sìn lọ́hun. والخشوع tí wọ́n sì ń rí bí wọ́n ti ń bẹ̀rù ọlọ́run tẹ́lòmí ń sunkún. وما أشعروا به نفوسهم من انكشاف الرأس tó jẹ́ sí pé wá rí wọn bí wọ́n ti rí àwọn aládé lórí wọn gbádé wọn lẹ̀ àwọn láwà ní wọ́n fi láwà ní wọ́n lẹ̀ àwọn onífìlà ńláńlá wọn gbé fìlà àwọn lẹ̀ ń kárùkú wá ṣírí ilẹ̀ lọ gbá. وحفاء الرجل tó sì jẹ́ sí pé gbogbo wọn ni wọ́n ní bàtà ńlẹ̀ oríṣiríṣi bàtà olówó ńlá wọn wá ń fẹsẹ̀ rìn. واحتمال المشقة والصبر على الدرن والشعث tó jẹ́ sí pé gbogbo bí wọ́n ti wá ń ṣe yìí wọ́n ń rí wàhálà ń bẹ̀ wọ́n ń rí ṣòro ń bẹ̀ wọ́n ń rí fìtínà bẹ̀ wọ́n sì gbé mára pẹ̀lú pé ara wọn wá di kúrukúru ara wọn dọ̀tí. وهجر الملذات wọ́n wá هجر الملذات wọ́n sì fi gbogbo ń dá jíjẹ adùn wọ́n pàtí. الملذات المرغوب فيها èyí tó jẹ́ sí pé àwọn adùn tó yẹ kó wù àwọn náà ṣe wọ́n pa ìyàwó lẹ̀
wọ́n fọ máa lẹ̀ wọ́n fi mọ́tò lẹ̀ wọ́n fi dúkìá lẹ̀ wọ́n fi lélẹ̀. وما يلزمونه من السعي إلى المكان المنسوب إلى مولاه. tí ó jásí pé àti gbogbo tó jásí pé wọ́n fi gbogbo táwí ilẹ̀ wọ́n wá darí sí ọ̀dọ̀ ọlọ́run ọba tó lílé kan tó jásí pé a fi tì sọ́dọ̀ ọlọ́run wọn. ينتقلون من مكان إلى مكان. tí wọ́n ń kó níbi kan wọ́n tún bọ́ níbi kan àwọn ẹni tẹ́ bá ṣiṣẹ́ yìí tán ẹ̀tún bọ́ sí eléyìí eléyìí ló tún pàtẹ́ ẹ̀tún ṣe. وأقاصي المماليك في بقعة واحدة. tó jásí pé gbogbo àwọn oríṣiríṣi àwọn ènìyàn tó wá láti oríṣiríṣi ìlú lórí ìlú kan náà ni wọ́n wá pé sí. ويحضرهم ملك الأرض خليفة الله على الخلق. ẹni tí wá sọ bá gbogbo orílẹ̀ tó jẹ́ òun ní àlífà Ọlọ́run lórílẹ̀ náà wà bá wọn ń bẹ̀. أو من يقوم مقامه من خواصه. àbí ẹni tó bá jẹ́ ẹni tó dúó tó rẹpísẹ́ntì rẹ̀ yóò wà bá wọn ń bẹ̀. ليعلوا منبرا. tọba débẹ̀ kò sí tí ó ṣe tí pé yóò gorí mímbàrí lọ. قد أعد له في ذلك الموسم. tí mímbàrí tí wọ́n ti pèsè kalẹ̀ fún ọ ni yóò gorí ẹ̀. وتتجرد المسامع كلها للإصغاء إلى خطبته. gbogbo etí ó wà dákẹ́ lọ gbá kí ni wọ́n ń gbọ́ kútùbà rẹ̀ nìkan ni wọ́n ń gbọ́. وهو مقبل عليهم بالوعظ والزجر والتبشير والإنذار. gbogbo ẹ̀pá tí ó máa wá kọjú ẹ̀ sí wọn pẹ̀lú ìsìkàsì dánijí ìkíní ń lọ ya ìfúnni ní ròdùnú. وأهل الأرض صموت مستشعرون فيه عظيم رهبة الله. gbogbo àwọn tí ń bẹ lórílẹ̀ ń jọ náà tí ń bẹ ń bẹ wọ́n panu dé kẹrẹkẹsẹ wọn ò ní sọ̀rọ̀ kan lẹ́ni tí fi ń gbé Ọlọ́run tóbi. ما أعظم مشهد. kí ló fi ń tóbi tó ìbùyọta wí bí kìíní ìtìrí ń jọ náà. وما أروعه. kí ni ó fi ń rẹwà kí ló fi ń bani lẹ́rù tó tó fi ń ta wí yìí. وجوهر السر في المواقيت مثلا. àti tí jẹ́ ojúlówó pàtàkì nínú àsìkò lápèjúwe. جوهر السر. tí jẹ́ àṣírí tó jẹ́ pàtàkì àṣírí. من سر المواقيت. àṣírí tí ń bẹ níbi àwọn àsìkò. مواقيت الحج هناك ميقات وميقات لأهل لأقاصي البلدان من الحجاج يأتون إلى ميقات ليحرمون فيه. kí ni wọ́n tó àṣírí tí ń bẹ níbi àwọn àyíká tí ń gbára mi wọ́n wọ̀nyí àwọn tí ń bẹ nítòsí wọ́n láti ibi tí wọ́n ti gbára mi ti wọn àwọn tí ń bẹ lọ́nà jíjìn wọ́n níbi tí wọ́n ti gbára mi wọn. إنه لما كان الاتيان إلى مكة شعثا تاركا لبلواء نفسه وكان في تكليف الإنسان أن يحرم من بلده حرج ظاهر. tó jásí pé wọ́n tí wọ́n wá yìí wọ́n fi ń tí jẹ́ gbọ́rùgbọ́rí inú orí ara ọkàn wọn sílẹ̀ wọ́n wá lẹ́ni tó dọ̀tí níwájú tó dọ̀tí lẹ́yìn kí ni wọ́n wá ṣe wọ́n wá sí Mákà láti wá sí lọ́hun. فإذا حرموا من بلدهم يكون ذلك حرج لهم حرج ظاهر. tí wọ́n bá wá láwọn gbé ara mi láti ilé wọn àbí láti ìlú wọn tán ti wá eléyìí ni ọ̀dá tó. فأوجب الإسلام أن يخص أمكنة معلومة مشهورة حول مكة يحرمون منها. Islam wá ṣe lọ́nà yàn àwọn àyè kan lẹ́gbẹ̀gbẹ̀ Mákà nítòsí Mákà ládùúgbò Mákà tí wọ́n ti máa gbára mi wọn ẹ̀tẹ́ bá ń bọ̀ báyìí ibìtẹ́ ti dúó nì ẹ̀tẹ́ bá bọ̀ láti bí ibìtẹ́ ti dúó nì. ولا يؤخرون الإحرام بعدها. wọ́n sì ní gbẹ̀rẹ̀ àmàmà lẹ́yìn. وهكذا السر في الوقوف بعرفة. eléyìí bákan náà lẹ́bìrú ẹ̀ náà ni àṣírí ti ń bẹ̀m̀bì ká dúó lókè Àràfá. إن اجتماع المسلمين في زمن واحد. kí àwọn mùsùlùmí ó péjọ lásìkò kan náà. ومكان واحد. níbi kan náà. راغبين في رحمة الله تعالى. kí ni wọ́n wá àánú Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run ni wọ́n wá ni wọ́n fi lọ péjọ ń bẹ̀. داعين له متضرعين إليه. tí wọ́n sì ń tẹwọ́ rasẹ̀ sí Ọlọ́run ọba náà. له تأثير عظيم في نزول البركات. eléyìí ní nípa tó tóbi níbi tí àlùbáríkà ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀. وانتشار الروحانيات. bẹ́ẹ̀ sì ni tí jẹ́ ìmísí Ọlọ́run ọmọ fọ́nlé wọn lórí ń bẹ̀. ولذلك lórí ìdí eléyìí. كان الشيطان يومئذ أدحر وأحقر. ilé ìrọ̀bí ọdún pé ṣètánì níjọ́ náà lọ́jọ́ Àràfá inú ọmọ bí gidigidi ara rẹ̀ ọmọ gbóná eré ọmọ fọ́ inú ó sì máa rún bí ó sì ti máa rínú ó nì.
وأحقر ما يكون. ó dàí tó burú jù bá ti sọ yìí lọ yóò máa ṣẹlẹ̀ sí ṣètánì bí tí ń yàgbé ọ̀rìn náà ni ó máa bì. فضلا عن أن في اجتماعهم ذلك تحقيقا لمعنى العرض على الله تعالى يوم القيامة. káma tiẹ̀ tí wàá sọ pé pípéjọ táwọn èèyàn péjọ l'Árafá bìtìmù yìí ń fi àpèjúwe lẹ̀ ipe àpèjọ níwájú Ọlọ́run lọ́jọ́ àlìkìyámà bá ti dúró l'Árafá ni bá ti péjọ l'Árafá ni gbogbo àpèjọ ń bí gbàgbà Ọlọ́run jọ kan. وكذلك السر في معنى مزدلفة. ilé bákan náà bí lọ́wọ́ ti wí náà في منى ومزدلفة. òun náà tún ní àṣírí tí ń bẹ ní Mínà tí ń bẹ ní Muzdalifa. والوقوف بمشعر الحرام. àti ká dúró ní ààyè tí wọ́n pè ní Mash'aril Haram tá a bá ti ń bọ̀ láti Àràfá. ورمي الجمار. tá a bá sì ti wá bọ̀ tán ká lọ sọ́kọ̀ àṣetánì àṣírí ń bẹ ń bẹ. كل هذا في الجاهلية له أثر باجتماع في السوق. اجتماعهم في السوق في العصر الجاهلي قبل الإسلام، فبدله الإسلام إلى موقف راهب إسلامي ديني روحاني. báyìí ni pípéjọ fún wa ní gbogbo àyíká ìdáwí yìí nígbà tí Islam ò ti dé àbígbà táwọn èèyàn ti gba Islam tójú dúdú gbogbo wọn pa àwọn kèfèrí ńjọ́ náà wọn a máa péjọ ńgbà náà wọn máa péjọ sínú ọjà tí wọ́n máa ṣayẹyẹ wọ́n máa hó wọ́n máa kọrin wọ́n máa jó. Islam wá yí padà pé tẹ́ ń ṣe ní ọ̀dá ẹ máa péjọ sáràfá ẹ máa péjọ sí Mínà ẹ máa péjọ sí Muzdalifa ẹ máa péjọ sí Kaaba. ورد في الحديث أنه جعله لإقامة ذكر الله عز وجل. àdíkà nínú àdísì wípé pípéjọ tá a péjọ yìí Ànábì sọ wípé láti lè máa fi dáàbò Ọlọ́run láti rán fínàtí Ọlọ́run ní. وتفصيله في أحسن توقيته. àti láti lè fi ṣàlàyé ẹ̀ fún ọ ní àwọn àsìkò tó dáa tó yẹ ká máa ṣe. أحسن توقيت الذكر وأكملها. àsìkò tó dáa jù láti dènà tí Ọlọ́run tó sì pé jù lọ ń bẹ̀. وأجمعها لوجوء التوقيت. àti tó dáa jù lọ tó péjọ ń bẹ̀ láti lè fi wá àsìkò tá a fi sin Ọlọ́run. هذه من أسرار الحج. eléyìí ń bẹnu àwọn àṣírí. وكذلك السر في كل شعيرة من شعائر الله. tẹ́lẹ̀ ní bẹ̀rẹ̀ láwọn àṣírí tí ń bẹnu àwọn àṣírí hajji bákan náà ní gbogbo àwọn àgbékalẹ̀ òun nínú ẹ̀sìn Islam tán gbékalẹ̀ fún wa ló láṣírí ló nítumọ̀ ló nídìí tó fi ní a máa ṣe ذلك eléyìí wí ní ومن يعظم شعائر الله ẹni ọba pàtàkì àgbékalẹ̀ Ọlọ́run yẹ̀sìn Ọlọ́run فإنها من تقوى القلوب. eléyìí ó máa jẹ́ pé nínú bẹ̀rù Ọlọ́run tí ń bẹnu ọkàn rẹ̀ ló ti wá. وكذلك السر في الهدي. bákan náà ni àṣírí ń bẹ níbi kápa ẹran ìdáyà kápa ẹran léyà. التشبه بفعل سيدنا إبراهيم عليه السلام. yóò máa jẹ́ pé a fi ń kọ́ ṣe àfíjọ aṣáájú wa níbi Ibrahim ọlọ́mọ́sàbáwá kẹ́ níbi Ibrahim فيما قصد من ذبح ولده في ذلك المكان. ilé tó jẹ́ sí pé níbi tó gbà lérò wípé kóhun pa ọmọ ní kóhun dúnbọ̀ ọmọ àwọn láàyè ní طاعة لربه láti lè fi tẹ̀lé Ọlọ́run وتوجيها إليه àti láti lè fi dá orúkọ sọ́dọ̀ Ọlọ́run náà والتذكير لنعمة الله به وبأبيهم إسماعيل عليه السلام. àti láti lè fi rántí láti lè fi dúpẹ́ orí tọ́lọ́run ṣe fún òun àti fún bàbá rẹ̀ níbi Ibrahim. وفعل مثل هذا الفعل ká ṣe bí wọ́n ti ṣe yìí في هذا الوقت والزمان lásìkò yìí náàyè yìí nígbà yìí ينبه النفس yóò máa ta ọkàn jí ní وكذلك وهكذا جميع الشعائر من طواف وسعي بين الصفا والمروة. bẹ́ẹ̀ náà ni gbogbo àṣírí ń bẹ níbi tàwáfù tá ń ṣe àti tá ń sáré lọ́pọ̀ tá ń kó ní Marwa tá lọ Sàfà tá kó ń Sàfà tá lọ Marwa àti gbogbo àwọn tá ń ṣe níṣẹ́ ájì ní àṣírí kọ̀ọ̀kan ìtumọ̀ kọ̀ọ̀kan ìdí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tọ́lọ́run fi ní á ṣe kèé ṣeré. وهذا هو الحج الذي أوجبه الله على المسلمين. eléyìí ni ájì tọ́lọ́run ọba ṣe lọ́nà àyàn lé gbogbo mùsùlùmí lórí pé òun fẹ́ gba ẹ̀tọ́ òun lọ́wọ́ wa ká wá Mákà. مقرونا بالاستطاعة. pẹ̀lú pé ó tún tó mọ́ pé bá lágbára ẹ̀ tó bá rọ̀ yín lọ́rùn ní o. والاستطاعة ẹ̀ríká lágbára rẹ̀ yìí يحمل في معانيه أسبابا متعددة. àwọn túnmọ̀ àtàwọn sábàbí pọ̀ ń bẹ. منها المال والصحة والحرية وسلامة الطريق. nínú ẹ̀ náà ni pé kéèyàn lówó tí ó fi lọ bọ́bá lówó àlàáfíà ńkọ́
bí ẹ bá lálàáfíà sọ́kàn rẹ̀ balẹ̀ tọ́kàn rẹ̀ balẹ̀ sọ́nà dáa ṣé o lè lọ tí ò ní sí wàhálà sọ́ lọ́tọ́ bọ̀ nírọ̀rùn. ومنذ العام الماضي ní àti èṣìn منع أهل الأرض أداء هذه الفريضة wọn ò jẹ́ kí àwọn ará lẹ̀ àwọn mùsùlùmí tí ń bẹ láyé wọ́n jẹ́ aráyè lọ Mákà láti ṣe ọ̀ranyàn Ọlọ́run yìí لسبب نزول الجائحة nítorí ìṣẹ̀lẹ̀ pandemic tó ṣẹlẹ̀ وانتشارها في ربوع العالم àti títànká gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ń gbà náà الذي أردى بحياة ملايين من البشر tó jẹ́ sí pé ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ mú lọ mílíọ̀nù lọ́mọ sọnù sínú kòrónà yìí. نسأل الله تعالى أن يرفع عنا الوباء Ọlọ́run mọ́sà kó pandemic àti gbogbo tí jẹ́ ìran gbàdàn wọn bá mọ́sà kó fún wa. ويكشف عنا البلاء. Ọlọ́run mọ́sà mú bànújẹ́ kó mú ṣòro kó máa rẹ̀ kó. وهذا العام ẹ̀rí lọ́dún tá a wà ń bẹ̀ yìí. لم تسمح السلطات السعودية àwọn ìjọba Saudi ọ̀fàyè lẹ̀. لأي بلد خارج بلادها fún àwọn ẹnìkankan tí kìí ṣe nínú ìlú wọn ni wọ́n ń gbé. لأداء هذا المناسك. ní a ti lè ṣe ọ̀ranyàn Ọlọ́run ti ṣe ájì yìí lọ́dún ní wọ́n ní kẹ́nìkankan má tún wá lọ́dún ní. فلنسأل أنفسنا. ọ̀dà níbi tá a wá dé ìyẹ̀já bíra wa kí wọ́n bíra rẹ̀ kémi náà bíra mi kóhun náà bíra ẹ̀ léèrè. هل فاتنا الحج؟ ṣé tí wọ́n bá ti á ní àmọ́ wàá Mákà ní só ti tán náà nù só ti ájì wá bọ́nu. والقول في هذا أنه لا يفوتنا. ìsúnmọ́ èsì rẹ̀ ni pé bí wà lọ́lọ́ Mákà ájì ọ̀bọ̀ ọ̀bá jẹ́ wà kò túmọ̀ sí pé àṣẹ Mákà àṣẹ ájì. فليودي كل من صد على وجه الباب حجه. gbogbo ẹni tí wọ́n bá tilẹ̀kùn lé rẹ̀ mọ́ tí wọ́n tilẹ̀kùn lú mọ́ tí wọ́n tilẹ̀kùn yàpọ̀tù mọ́ pé kọ́ mọ́ wà ájì. فعليه أن يودي الحج على لسان الإشارة. ó di pé a ṣe ájì bá àti ẹ̀ lọ Mákà a ṣàmì a ṣe symbol pa àṣẹ ájì ńlé. فالحج نوعان. ṣé àmọ̀ pé ájì yìí méjì ni الحج على لسان الشرع. ájì tí wọ́n gbé wá látorí ahọ́n ṣẹ̀ríà pé bẹ́ẹ̀ ti ṣe rèé. فهذا هو القصد إلى بيت الله الحرام. eléyìí náà ni ájì pé kéèyàn palẹ̀ mọ́ kó dẹrù kó kọrí sílé Ọlọ́run ní Mákà. والحج الثاني wá rí ájì kejì náà tún bẹ. على لسان الإشارة. òun náà ni ń bẹ lórí ahọ́n kadarí èèyàn káfíṣàmì sí èèyàn. لأن الحج على لسان الإشارة ẹ̀rí ká ṣe àmì yìí tí ń ta pè ní ájì kejì yìí. هو القصد. òun náà ni kádà níyàn. كما أن الأول هو القصد أيضا. mo ti ẹ̀jẹ́ sí pé ájì ìtàkọ́kọ́ ní náà tá a dẹrù tá a lọ́wọ́ plé tá a kọrí Mákà náà àníyàn la ní la fi lọ. فقصد إلى بيت الحج فقصد إلى بيت الله الحرام لأداء فرائض الحج على لسان الشرع. أما على لسان الإشارة فهو أيضا قصد إلى بيت الحق. kí a ń dà níyàn ní ájì ìtàkọ́kọ́ ni ká múra ká sanwó ká lọ Mákà ká lọ sí Káàbà èyí tí jẹ́ pé ṣẹ̀rí àníká ṣe ní àníyàn lélé yíhùn náà ẹlẹ́ẹ̀kejì yìí náà àníyàn náà ni àmá níyàn yìí àdàníyàn Ọlọ́run ní فالأول حج العوام. ẹ̀rí tàkọ́kọ́ ni tí gbogbo oníkálukú ọ̀dà níyàn tí wọ́n lọ Mákà ni ájì gbogbogbò náà ni. والثاني يعني حج الإشارة وحج الخواص. ẹ̀rí ájì ẹlẹ́ẹ̀kejì tá a pè ní ájì tá a fi símbọ́ọ̀lù ṣe ájì àwọn ẹ̀sánú ni. وكما أن الذي يحج بنفسه ẹ̀rí ẹni tó jásí pé ń fi ẹ̀mí ara rẹ̀ ṣe ájì. يحرم yóò kún náà ń gbé ara mi báwọn tọ̀hún náà ti ń gbé ara mi. ويكف òun náà dúó ní àràfá báwọn tọ̀hún náà ti dúó láràfá. ثم يطوف بالبيت yóò sì ṣe tàwáfù yóò yípo lé Ọlọ́run báwọn tó lọ Mákà náà ti ń yípo lé Ọlọ́run. ويسعى ثم يحلق. ẹ̀ntàwí náà yóò máa sáré láti Sàfà lọ Márúwà kódà yóò tún fárí erí rẹ̀ nú ilé rẹ̀ náà. فكذلك bẹ́ẹ̀ náà ló ti rí من يحج بقلبه ẹni tí ń bá ń ṣe ájì pẹ̀lú ọkàn rẹ̀. فهذا هو الحج الإشارة. eléyìí la pè ní ájì ìṣáárà. فإحرامه بعقد صحيح على قصد صريح. òun náà ni ìrámù rẹ̀ ara mi rẹ̀ tí ó gbé ní kókó láníyàn dáadáa lórí àti ṣe dáadáa. على عقد صريح. lórí ìtakókó tó dáa. يصرح
بما يقول وبما في نيته tó fẹ́ tí ń bẹ lọ́kàn rẹ̀ ni yóò là mọ́lẹ̀ yóò ṣe ثم يتجرد على لباس مخالفته yóò wá gbẹ́wùlẹ̀ láti gbé ara mi gbogbo tí jẹ́ ìwà tí ó dá pálapàla ni yóò gbọ́bọ̀ kalẹ̀. فمن لم يحج بالذهاب إلى مكة فليحج ويحرم بأن يتجرد من لباس المخالفات. ẹni tí ó lè lọ Mákà tí ó lè lọ wọṣọ fún Ọlọ́run kóró kó tó fi pàkájà téèyàn bá ń bẹ ńlẹ́ náà gbogbo tí ó dáa ni ìwà pálapàla wórówóró wọ́nàwọ́nà rẹ̀ ni ọwà pọ̀ kalẹ̀ láti lè fi wọ aṣọ tuntun míì. ولباس شهواته àti gbogbo tí jẹ́ aṣọ adùn tí ń bẹ lára rẹ̀ ni kárọ́bìnrin ká má jẹ́ ọlọ́ ni ọ̀pọ̀ gbogbo eléyìí nílẹ̀ náà. ثم بشماله بثوبي صبره وفقره. yóò wá wọṣọ míì aṣọ ọlọ́fẹ́ wọ̀ aṣọ sùúrù ni aṣọ ìbẹ̀rù Ọlọ́run ni aṣọ dáadáa ni aṣọ tẹ̀lé tọ́lọ́run ní ọwà wọ̀ nígbà tó bá ti bọ́ sọ pálapàla lẹ̀. وفقره. ẹjọ́ àti pé mo jẹ́ àtòṣìṣọ́ Ọlọ́run. وإمساكه عن متابعة حظوظ الدنيا. tó sì rí pé gbogbo tí jẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ ayé àwọn àṣẹlẹ̀ ayé gbogbo yòókù yóò fi ilẹ̀. حظوظ الدنيا من اتباع الهوى. níbi ká mú ìfẹ́nú mọ́ra rẹ̀ ni yóò sọ yíwọ́n lẹ̀. وإطلاق خواطر المنى. إطلاق خواطر المنى. gbogbo tí jẹ́ ẹ̀mí pé mo fẹ́ yìí yóò sọ lẹ̀. وما في هذا المعنى. àti gbogbo tó bá wà lórí agbọ́nrin yìí lórí ìtumọ̀ bá ti wí yìí. ثم الحج. lẹ́nà ni ó ṣe hajji. الحاج. lẹ́nà làlájì yìí. يكون أشعث أكبر. yóò dẹni tí ara rẹ̀ dọ̀tí dérí rẹ̀ dọ̀tí dáṣọ rẹ̀ dọ̀tí. تظهر عليه آثار الخشوع والخضوع. tí ó yẹ pé àwọn àmì ìbẹ̀rù Ọlọ́run àti ìgbàfọ́lọ́run ìrọ̀pọ́jọ́ fọ́lọ́run á máa rí lára rẹ̀. ثم تلبية الإسراء باستجابة كل جزء منك. bẹ́ẹ̀ náà ni ó wá ṣe tẹ́lbíyà làbẹ́kà tí ó ṣe lílé kí ni làbẹ́kà náà yóò jẹ́ ti gbogbo ọwọ́ ojú ara gbogbo ara rẹ̀ kó gbà fọ́lọ́run. وأفضل الحج. hajji. أفضل الحج. ètò dájú nínú hajji. الشج والعج. òun náà ni ká gbóhùn òkè ká ṣe làbẹ́kà ká sì bọ́ra rẹ̀ fọ́lọ́run ká sì pẹ̀ràn. الشج صب الدم. ká dé pápẹ̀ràn. والعج رفع الصوت. ká sì gbóhùn òkè ká ṣe làbẹ́kà. وكذلك سفك دم النفس. bẹ́ẹ̀ náà láṣẹ bẹ́ẹ̀ náà nílé yìí náà ká pẹ̀ràn. بسكاكين الخلاف. pẹ̀lú pé a mọ̀bẹ̀ dání ọbẹ̀ oníbẹ̀ lọ́wọ́ ẹwà ọbẹ̀ pé yìí ní ṣẹlọ́hun má. ورفع أصوات السر بدوام الاستغاثة. bẹ́ẹ̀ sì ni a gbóhùn wa sókè kí lóhun tá a fẹ́ gbọ́ sókè ohun pé a sádọ̀ Ọlọ́run ní è. وحسن الاستجابة. àti pé mo fẹ́ gbà Ọlọ́run mo fẹ́ dọ́lọ́run lóhùn. ثم الوقوف بساحات القربة. lẹ́yìn náà láwà dúó báwọn tọ̀hún ti ń dúó ní mọ́ lókè àràfáà ni àwa náà wà dúó lórí òkè kan nù lé wa kí lókè náà òkè ìsúnmọ́ Ọlọ́run ní è. باستكمال أوصاف الهيبة. pẹ̀lú pé gbogbo ọ̀nà tí wọ́n bá gbígbà bẹ̀rù Ọlọ́run ni yóò wà lára wa pẹ̀lú ẹ̀. وموقف النفوس عرفات. àti ẹ̀rí kí ẹ dúó kẹ́mi ó dúó láràfá. موقف النفوس في عرفات. àti kí ẹ̀mí ó dúó lókè àràfá. موقف النفوس ibi tí ẹ̀mí ó dúó sí ibi tí ẹ̀mí ó dúó sí ní àràfá. في عرفات. ní àràfá lọ́hùn. وموقف القلوب الأسامي والصفات العز الذات. òun náà ni ẹ̀mí tí ẹ̀mí rẹ̀ wà dúó níhìn níbi àwọn. النفوس موقفها في عرفات وموقف القلوب في الأسامي والصفات العز الذات. ẹni tí ó lọ Mẹ́kà tó fẹ́ dó láràfá ẹ̀mí òkè àràfá lẹ̀mí rẹ̀ wọ́n dúó àmẹ́ni ara rẹ̀ ó dúó àmẹ́ni tí ń bẹ ńlé ọmí rẹ̀ ó dúó lórí gbogbo tí jẹ́ àwọn àmì àtàwọn àpẹẹrẹ àti wà dáadáa àti ìgbé Ọlọ́run tóbi. عند المواصلات. nígbà tó bá fẹ́ dàpọ̀ mọ́ Ọlọ́run. ثم طواف القلوب. lẹ́yìn náà ni ó wá tàwáfù ńlé tàwáfù ni ọkàn ni ó fi ta. حول مشاهدة العز والسعي بالإصرار بين صفي كشف الجلال ولطف الجمال. lẹ́yìn náà ni ó wá sáré yóò sáré
pẹ̀lú pé yóò ṣe Sàfá àti Márúwà nílé náà bí wọ́n ti ń sa lọ́hùn pẹ̀lú pé kó mú gbogbo tí jẹ́ ọkàn rẹ̀ kó mú gbogbo tí jẹ́ ara rẹ̀ gbogbo tí jẹ́ Ọlọ́run tó mọ̀ kọ̀dà rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run kó sọ́ọ́lẹ̀. ثم التحلل بقطع أسباب الرغائب والاحتيارات. lẹ́yìn náà ni ọwọ́ abẹ́wulẹ̀ bá ti bẹ́wulẹ̀ tá a bá padà dé ládàràfá gbogbo tí jẹ́ ìdá tí ń bẹ lára rẹ̀ yóò bọ́ọ̀lẹ̀. والمنى والمعارضات. àti gbogbo ẹ̀mí pé mo fẹ́ lè àti gbogbo tí jẹ́ pé ìtakò Ọlọ́run àbí ìyàgbọ̀ fún tọ́lọ́run bá fẹ́ yóò bọ́ọ̀lẹ̀. بكل وجه. gbogbo ọ̀nà ni ó gbà bọ́ọ̀lẹ̀. وطواف الحجاج. ẹ̀rí àtàwáfù táwọn alálàájì máa ṣe Mákà. حول البيت. wọ́n máa yípo lé Ọlọ́run dúdú nìní ẹ̀. وهذا معلوم. eléyìí ni gbogbo wa la mọ̀ yìí ni pé bí ẹ̀ bá dé Mákà ó yípo lé Ọlọ́run ni. بلسان الشرع. pẹ̀lú ahọ́n bí ṣẹ̀rí àti gbé kalẹ̀ tí a ṣe. وطواف المعاني. ẹ̀rí tàwáfù titun màtínú jinlẹ̀ kàṣírí lọ́hùn. معلوم. eléyìí ni. لأهل الحق. àwọn eléyìí ni a mọ̀ àwọn olódodo àwọn ẹni òdodo mọ̀ tàwáfù ti lé ní. فقلوب العارفين المعاني فيها طائفة. àwọn tí wọ́n wá mọ̀ àwọn kan bẹ. قلوب العارفين. àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ tí wọ́n mọ̀ Ọlọ́run kan wọ́n dá tàwáfù tinú ọkàn yìí mọ̀. العارفين للمعاني. àwọn tí wọ́n mọ̀ àṣírí. فيها طائفة. tó jẹ́ àwọn kan apá kan nù wọ́n mọ̀. هم يطوفون حول معنى الله سبحانه وتعالى. àwọn tàwí wọ́n tàwáfù ìtumọ̀ Ọlọ́run ni wọ́n tàwáfù kìí sáré ògiri. فهم فيها طائفة. قلوبهم فيها طائفة دائما. àwọn kan wọ́n ń tàwáfù Ọlọ́run ní gbogbo ọgbà. وقلوب الموحدين الحقائق. àti gbogbo ọkàn àwọn tí wọ́n mọ̀ Ọlọ́run lọ́kan. الحقائق. tí wọ́n mọ̀ àṣírí Ọlọ́run. فيها عاكفة. gbogbo wọn pátá ni wọ́n ń dúó láti dúó ní. قلوبهم عاكفة. gbogbo ọkàn wọn pátá ni wọ́n takùtọ̀ لدى الحقائق. ni wọ́n takùtọ̀ Ọlọ́run níbi òdodo táwí níbi àkíkà. فيها عاكفة. níbẹ̀ ni wọ́n wá dúó tí wọ́n takú sí tí wọ́n tàwáfù. فهؤلاء ẹ̀ráwọn táwí الأول ẹ̀ráwọn tàkọ́kọ́ níta ni wọ́n lọ Mọ́kà wọ́n tàwáfù ni. أصحاب التلوين. àwọn eléyìí ni àwọn àjọ aláwọ̀ ni wọ́n. لأنهم يلبسون الثياب الأبيض. nítorí pé àwọn tàwí ìtàn bá bọ́sọ tí wọ́n lẹ̀ wọ́n tún wọ́sọ fún aláṣọ fún ni wọ́n àwọn tí wọ́n láwọ̀ ni wọ́n. وهؤلاء ẹ̀rọ wọn ti lé yìí táwọn ń tàwáfù tọ́wọ́ kan wọ́n ń tàwáfù yìí tẹ́mi wọ́n ń tàwáfù yìí tára wọ́n ń tàwáfù yìí. أرباب التمكين. àwọn tàwí àwọn ìjọ tí wọ́n fọkàn balẹ̀ sọ́lọ́run tára wọn balẹ̀ ni wọ́n. قلوب القاصدين. ẹ̀rí ọkàn gbogbo àwọn tí wọ́n bá ń gbèrò Ọlọ́run. بملازمة الخضوع على باب الجود أبدا وراكع واقفة. nílé Ọlọ́run lẹ́nu ọ̀nà Ọlọ́run níbi àṣírí Ọlọ́run ibẹ̀ ni wọ́n dúró sí. وقلوب الموحدين على بساط الوصل أبدا راكعة. bẹ́ẹ̀ sì ni ọkàn àwọn ẹni Ọlọ́run táwí tí wọ́n fi Ọlọ́run lẹ́nu gbogbo gbà èyí lórí ìtẹ́ Ọlọ́run ọba ni wọ́n ti ń rùkú. وقلوب الواجدين على بساط القرب أبدا ساجدا. lórí àwọn tí wọ́n dánú wọ̀n fọ́lọ́run lẹ̀ yìí ọkàn wọn níbi orí ìtẹ́ Ọlọ́run ibẹ̀ ni wọ́n forí palẹ̀ sí. صواعد نوازع الطالبين بباب الكرم أبدا واقفة. bẹ́ẹ̀ sì ni gbogbo èròǹgbà gbogbo àwọn tí wọ́n ń wá Ọlọ́run àtàpọ́nlé Ọlọ́run àti wọ Ọlọ́run àti kọ́lọ́run fún ní níwájú Ọlọ́run bẹ̀ ni wọ́n ń dúó. وسوامك سود المريدين بمشهد الجود أبدا طائفة. gbogbo ẹ̀sìn ni gbogbo àwọn mùrídí tí wọ́n gbèrò Ọlọ́run níwájú Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run lẹ́bẹ̀ẹ́ Ọlọ́run bẹ̀ ni wọ́n ti ń tàwáfù tí wọ́n náà. وأفود همم العارفين بحضرة العز أبدا عاكفة. gbogbo àwọn ẹ̀mí tí wọ́n mọ Ọlọ́run pátágbá nípò orí Ọlọ́run bẹ̀ ni wọ́n ń dúó ni wọ́n ń tàwáfù ni wọ́n ń yípo. وكما أن للحج بالنفوس ìgbẹ́rẹ́ bá ṣe mọ̀ pé ká ṣe ájì pẹ̀lú ẹ̀mí. أشهرا معلومات. ó lóṣù tá a bẹ̀rẹ̀ ó nígbà tá a parí ó nígbà téèyàn lọ Mọ́kà tí ó sì dé. لا ينعقد الإحرام به إلا فيها. àfíàsí lè sọ pé a fẹ́ gbé ìráàmù káwọsọ ara mi àfi láwọn oṣù tá a wí yìí bí ọba tí ìdé bẹ́yàn bá lọ kò tí ìṣe kò ní ájì bọ́bá sì kọjá kó tó lọ ò ní ájì múra lọ́lọ́. ولا يجوز فعل الحج في جميع السنة. gbogbo àwọn àsìkò tó kù nínú ọdún
yàtọ̀ sí àwọn oṣù tí wọ́n sọ pé ká lọ Mákà yìí kò lẹ́tọ̀ọ́ ká lọ Mákà ń bẹ̀bẹ̀ wá lọ Mákà ń bẹ̀ umura láti àgàràfá إلا في وقت مخصوص àfi ní àwọn àsìkò kan tí a sàlẹ́sà من فاته ذلك الوقت tásìkò yẹn ní àsìkò ní bá bọ́ lọ́wọ́ rẹ̀ tí ó lè lọ ń gbà náà فاته الحج ájì ìtọ́dún ní ti bọ́nù ni كذلك حج القلوب bẹ́ẹ̀ náà ni ájì tá à ń fọkàn ṣe yìí náà فيه أوقات معلومة ó ní àwọn àsìkò tá a mọ̀ tá a ṣe لا يصح إلا فيها kò sí kò wúlò àfàsìkò ní lọ́dà kéèyàn ó ṣe فمن لم يكن له إرادة في حال شبابه ẹni tí ó bá ní ìgbè ní òrérò nígbà tí ń bẹ lọ́mọdé rẹ̀ فليست له وصلة في حال مشيبه kò sí sí àsúnmọ́ àti ìwà lọ́dọ̀ Ọlọ́run nígbà ó bá dàgbà náà وكذلك bákan náà ní من فاته قصده ẹni ó bá jẹ́ sí pé ìgbà ní ìgbèrú Ọlọ́run ọba bá bọ́ máa lọ́wọ́ وحال إرادته tó jẹ́ sí pé èròǹgbà rẹ̀ ó yẹ̀gẹ̀rẹ̀ kò sí lọ́dọ̀ Ọlọ́run فلا يصح إلا للعبادة tí ó sì ti kankan àfi pẹ̀lú kó sí lọ́hun التي آخرها الجنة èyí tó jẹ́ sí pé bàbá sí lọ́hun yìí níbo láfàdà gbá ìsìn lọ́hun rọ̀ sí àlìjẹ́nnà ní فأما الإرادة آخرها الوصلة ẹ̀rí ká gbèrú Ọlọ́run ká gbà ní ọ̀dọ̀ Ọlọ́run bàbá tọ́ títí bó lè yán jáde sí èyàn ó súnmọ́ Ọlọ́run ní èyàn ó sọ̀kalẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ní فمن فرض فيهن الحج ẹni a bá wá ṣe ájì lọ́rùn èèyàn lé lórí tí àsìkò kó sì lọ ti dé فلا رفث ولا فسوق ولا جدال في الحج kò gbọ́dọ̀ jà kò gbọ́dọ̀ bómi olóbin sùn kò gbọ́dọ̀ ṣe bàjẹ́ ń bẹ̀ وكذلك الإشارة bẹ́ẹ̀ náà ni ájì tá ń fọkàn ṣe yìí náà لمن سلك طريق الإرادة ẹni tó bá gba ọ̀nà pé mo fẹ́ ṣe ìmọ̀rí dídọ́dọ̀ Ọlọ́run ألا يعرج على شيء في الطريق kò gbọ́dọ̀ sí nǹkan kan tí ó di lọ́wọ́ lójú ọ̀nà níbi tí ń lọ ni ولا يمزح إرادته بشيء kò sì gbọ́dọ̀ jẹ́ kí èròǹgbà ni kí nǹkan kan dí kìíní ní lọ́wọ́ tí ò fi ní jẹ́ kó wọ́n kọjá فمن نازعه أو عارضه ẹni tí nǹkan kan bá wá kọlù àbí nǹkan kan dá lọ́nà àbí nǹkan kan dá padà lójú ọ̀nà أو زاحمه àbí nǹkan kan wá pé ìpèníjà kan ṣẹlẹ̀ sí سلم الكل للكل gbogbo أو سلم الكل للكل gbogbo ẹrù tí ń bọ́ lọ́wọ́ rẹ̀ nìyọ́ jábọ́ máa lọ́wọ́ سلم الكل للكل yóò sọ gbogbo ẹrù lẹ̀ pátá fún gbogbo ẹ̀ فلا لأجل الدنيا kìí ṣe nítorí ayé من أحد يخاصم bẹ́nìkan jà يعني يقول سبحانه وتعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا فإذا خاطبهم الجاهلون قالوا سلاما ọlọ́wọ́ bá sọ wípé àwọn orúsìn ọlọ́wọ́ bá Rahman nígbàtí aláìmọ̀kankan bá kọlù wọn tí wọ́n bá fẹ́ pè wọ́n níjà wọn ní àlàáfíà ní ti wá ọjà أما حج الإرادة على لسان الإشارة ẹ̀rí hajji tá à ń fọkàn ṣe lórí pé atọ́kẹ́ ẹni sí ní لما قال سبحانه وتعالى فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج nígbàtí Ọlọ́run sọ pé ní ó bá fẹ́ lọ Mọ́kà kò gbọ́dọ̀ jà kò gbọ́dọ̀ ṣe rédè kò gbọ́dọ̀ ṣe bàjẹ́ lájì إذن الحج بالإشارة هو أيضا أن يريد وفي طريق إرادته أن لا ينازعه أن لا يسلم نفسه لمن ينازعه أو يزاحمه أو يعارضه في شيء irú ẹni bẹ́ẹ̀ tí ń bá wá ń jẹ́ pé òun ti ájì tẹ̀mí tí ń lọ́dọ̀ lọ́hun rẹ̀ gbogbo tó bá kọlù lọ́nà gbogbo tó bá pè níjà lọ́hun àfikọ́ sọ́ra rẹ̀ lè fún kan náà يسلم الكل للكل يسلم كل شيء لله تعالى gbogbo ara rẹ̀ lè fọ́lọ́hun pátápátá gbà فلا تسليم هذا لا لأجل الدنيا من أحد يخاصم kìí ṣe nítorí ayé àbí nítorí nǹkankan tí ń bá jàbí tí ń fẹ́ ló torí ẹ̀sọ́ra rẹ̀ lẹ̀ yìí ولا لشيء من حظوظ النفس kìí ṣe nítorí adùn kan àbí nítorí lọ́kẹ̀ ayé kan àbí tẹ̀mí kan والجاه
àbí torí iyì kan tó fẹ́ gbà مع أحد يزاحم. pẹ̀lú ẹnìkan tí ń bá ń tàpóró kan tí ń jọ ń fà á. قال تعالى Wọ́n rí kí ọlá sọ fún wa pé وإذا خاطبهم الجاهلون قالوا سلام. wọ́n ní nígbà tí àwọn aláìmọ̀kan àtòkònú bá ti bá wọn sọ̀rọ̀ àbí wọ́n takò wọn alálàáfíà ní tiwa àwọ̀ ọjà. فحج البيت ẹ̀rí lílọ ilé ọlọ́run ni فرض على أصحاب الأموال. gbogbo ẹni tí ó bá lówó lọ́wọ́ dandan ní ورب البيت ẹ̀rí ọlọ́run tó nílé ni فرض حاتم على الفقراء. òun náà tí ó dandan ní fún náà láti ṣe dáadáa gbogbo àwọn aláìní فرض حاتم على الفقراء. ló ṣe dáadáa gbogbo àwọn aláìní. إذن ووفود همم العارفين، وفود همم العارفين ẹ̀rí ogunlọ́gọ̀ ìjókòó àwọn tí wọ́n bá mọ ọlọ́run بحضرة العز أبدا عاكفة. níwájú ọlọ́run níbi ìtẹ́ ọlọ́run ọba àwọn abẹ̀ ni wọ́n á dúró sí. فلا لما قال تعالى ọba alékẹ́ ọlá sọ pé يقول سبحانه وتعالى في محكم كتابه فقد ينصد الطريق ó ṣeéṣe kí wọ́n dí ọ̀nà إلى البيت láti lè lọ lé ọlọ́run ni ولكن لا يفسد الطريق إلى رب البيت. àmọ́ láti lè dọ́dọ̀ ẹni ó nílé ni ọ̀nà ọbẹ̀ kìí dí ọ̀nà alẹ́lẹ́ dí ọ̀nà ọ̀dọ̀ ẹni tó nílé kìí dí. ولا يمنع الفقير عن رب البيت. a sì lè bí لا يمنع الفقير a kìí dí ẹni tí ò ní lọ́wọ́ láti lọ bọ̀dọ̀ ọlọ́run tó nílé. الفقراء هنا هم عباد الله الذين يعبدونه بقلوبهم ويعبدونه ولا يشركون به شيئا. àwọn tí wọn ò ní ta ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun làwọn tí wọ́n ń sin ọlọ́run pẹ̀lú ọkàn wọn fi kankan mí fún ọlọ́run ni wọ́n ń sin tọkàntọkàn tẹ̀mítẹ̀mí taratara. يسمون فقراء لأنهم فقراء إلى الله. nítorí pé aláìní ni wọ́n wá ń pè wọ́n ní aláìní sọ́lọ́run ni wọ́n. وهؤلاء الفقراء ẹ̀rọ àwọn aláìní sọ́lọ́run yìí. لا يمنع عن رب البيت. a gbọ́dọ̀ kọ̀ wọn ò lè لا يمنع، لا أحد يمنعهم. لا كيف يمنعهم؟ wọn ò lè kọ̀ fún wọn pé kí wọ́n lọ ọ̀dọ̀ ẹni ó nílé. فأرباب الأموال ẹ̀rọ àwọn tí wọ́n lówó lọ́wọ́ منافعهم أموالهم. àǹfààní wọn owó wọn náà ní وأرباب الأعمال ẹ̀rọ àwọn tí wọ́n níṣẹ́ أرباب الأعمال الذين يحجون ويعملون في الحج àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n lọ hajji ويعملون السعي والوقوف والطواف، كل هذه الأعمال. gbogbo àwọn ṣẹ́ bá ń ṣe ní Mákà yìí kásòkò sọ́dẹ̀ tání káyípo ní ọlọ́run kásáré láti Sàfà àti Márúwà. والذين يعملون في البيت يحجون بقلوبهم ومشاعرهم وأركانهم وأجسامهم. àwọn tí wọ́n lọ lé ọlọ́run yìí wọ́n fẹ̀mí wọn lọ wọ́n fi lọ ara wọn lọ wọ́n fi dúkìá wọn lọ. أما أرباب الأعمال هم من الذين حجوا على لسان الإشارة. ẹ̀rọ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ hajji lórí pé àtàkọ̀tọ̀kà wọn pé bó ti ṣe ní tí èṣẹ̀ ti rú tàkọ́kọ́ ní. الإشارة ليس بمعنى ìtọ́ka. àwọn ìwòye tó jẹ́ ti àwọn onísúfí. ìṣára tí a sì pé wọ́n a máa bọ́lọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìṣára pẹ̀lú gbogbo nǹkan. àwọn tí wọ́n máa bọ́lọ̀ sọ̀rọ̀ pẹ̀lú tọ́ka pẹ̀lú ìwòye ọkàn wọn. أعمالهم iṣẹ́ tí wọ́n منافع أعمالهم حلاوة طاعتهم لربهم. àǹfààní ìtẹ̀lẹ́tọ́lọ́run wọn ni àǹfààní iṣẹ́ wọn òun náà ni adùn tí wọ́n máa rí níbi ìtẹ̀lẹ́tọ́lọ́run. níbi ìtẹ̀lẹ́tọ́lọ́run adùn tí wọ́n máa rí ń bẹ̀. هم وأصحاب الأحوال. ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ sí pé ìṣesí wọ́n fi ń ṣe lọ́wọ́. أصحاب الأحوال هم يتغيرون من حال إلى حال. àwọn ọmọ yípadà ń gbà mí lásìkò sásìkò. حتى يظن بعض الناس بأنهم مجذوب أو بأنهم يعني مجنون. tó yẹ pé ń gbà mí àwọn èèyàn máa rò pé nǹkan kọlù làákàyè wọn àbí nǹkan ṣe wọ́n. هم أصحاب الأحوال. àwọn ni ní alẹ́pẹ̀ láwọn oníṣẹ́ sí. منافعهم àǹfààní tí wọ́n
صفاء أنفاسهم òun náà ni mímọ́ tí mímọ́ wọn máa وأهل التوحيد ẹ̀rọ wọn tí wọ́n sọ Ọlọ́run lọ́kan منافعهم àǹfààní tí wọ́n رضاهم باختيارهم الحق pẹ̀lú ìyọ́nú wọn pé pẹ̀lú pé wọ́n mọ òdodo Ọlọ́run wọ́n sì yọ́nú sọ́lọ́run ما يبدو من الغيب لهم pẹ̀lú tí ń hàn sí wọn nínú kọ̀kọ̀ ليشهدوا منافع لهم láti lè máa àǹfààní láti lè rí àǹfààní wọn mú ويذكروا اسم الله في أيام wọ́n معلومات sì lè dákọ̀ Ọlọ́run láwọn àsìkò tá a ti mọ̀ tá a ti là kalẹ̀ استغفروا ربكم ثم ẹ̀wọ́n توبوا Ọlọ́run lọ́la إليه fìdíjì ẹ̀túbà lọ́dọ̀ rẹ̀ إنه هو الغفور Ọlọ́run wájú méjì الرحيم tí kẹ́ni lọ́lọ́run náà الحمد لله ọpẹ́ ni fún Ọlọ́run والصلاة والسلام على أشرف رسل الله Ọlọ́run àti kẹ́lọ́ kọ́mẹ́ntọ́ fi ní ṣùgbọ́n àwọn òjíṣẹ́ Ọlọ́run سيدنا محمد بن عبد الله àtúwájú àní Muhammad ọmọ Abdullah أشهد أن لا إله إلا الله وحده لا شريك àwọn له jẹ́rìí pé ọ̀kan sọ́lọ́run ọba tí ó sọ́rọ̀ kún fọ́lọ́run náà أن سيدنا ونبينا àti máa محمد jẹ́rìí بن pé عبد nínú wa الله Muhammad Ọlọ́run jíṣẹ́ ورسوله Ọlọ́run ní اللهم صل Ọlọ́run ṣe وسلم kẹ́ṣe ìkẹfà nẹ́bí وبارك عليه àbárkà fà nẹ́bí وعلى آله àwọn ará ilé rẹ̀ bẹ́ẹ̀ وأصحابه tí wọ́n sàábẹ́ ومن دعا بدعوته إلى أن يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين أما بعد إننا اليوم في صلب شهر ذو القعدة lónìí táwa ń bẹ̀ yìí Zulqa'da ti ń parí lọ بقي يوم أو يومين ó ṣe é ṣe kókùjọ́ kan àbíjọ́ méjì lónìí وندخل في غرة شهر ذي الحجة tàbá ti parí ẹ̀ Zulhijjah lọ́kàn àbẹ̀rẹ̀ وذو الحجة من أول يومه Zulhijjah yìí àkọ́kọ́ ní ọjọ́ rẹ̀ أقسم الله بالعشر من أيام ذي الحجة Ọlọ́run ọba fi mẹ́wàá ìkíní ìkẹyìdé kẹwàá Zulhijjah yìí Ọlọ́run fi búra ní Al-Qur'ani يقول تعالى ọba lè kẹ́ ọlá sọ pé والفجر mo fi àlùfájàrí àṣùbá mo fi búra وليال عشر àti òru mẹ́wàá ní ìbẹ̀rẹ̀ Zulhijjah والشفع والوتر àti nǹkan méjì àtẹyọ kan الشفع هنا ويوم عرفة ọjọ́ àràfá òun ni ṣáfún ibẹ̀ الوتر هنا يوم عرفة àràfá ni wítìrí ibẹ̀ والشفع هنا يوم الأضحى ọjọ́ tààpẹ̀rẹ̀ òun ni ṣáfún ibẹ̀ فقد أقسم الله بها لعظمة الوقت لعظمة وقتها وعظمة ما فيها وجلال ما فيها من الأجر Ọlọ́run bá fi àwọn àsìkò yìí búra torí kíni torí bí àwọn àsìkò yẹn ti tóbi tó bó ti pàtàkì tó àti bí ẹ̀san téèyàn gbà bẹ́ẹ̀ ṣe tóbi tó téèyàn bá ṣe dáadáa àti téèyàn bá ṣe lọ́hùn bẹ́ẹ̀. وندخل في هذه الأيام بعد انتهاء شهر ذو القعدة tí Zulqa'da yìí bá ti tẹnu bẹ́pọ̀ òun náà lọ́kàn Zulhijjah náà lọ́kàn. بمعنى بقي أمامنا حوالي ما يقرب من 12 يوم أو 11 يوم ìyẹn ni pé tá a bá wo dáadáa sọ́dún tá a fi pẹran léyà tá a fi sọdún léyà lọ́dún ní bí ọjọ́ 11 sí 12 náà ló kù. فنسأل الله سبحانه وتعالى a ń bẹ lọ́wọ́ ọba àlékẹ́ ọlọ́wọ́ أن يبلغنا الأضحى ọlọ́mọ́sà jẹ́ àdí ọjọ́ ọdún lọ́sọ̀ọ́jú wá kárẹ̀mí sọdún kó sojú wá أن يتقبل منا صلاتنا ونسكنا kọ́lọ́hún sì gba àwọn ẹ̀sìn lọ́hún wá ìrun wá àti gbogbo ìpẹran léyàwó ọlọ́hun gbà á. اللهم اغفر لنا ذنوبنا ọlọ́hun fọ́dé ẹ̀ṣẹ̀ wájú wá اللهم إنا نسألك يسرا ọlọ́hun ọba ń béèrè rọrùn lọ́dọ̀ rẹ̀ ليس بعده عسر tí ò ní sí nira lẹ́yìn rẹ̀ mọ́ وغنى à ń béèrè ọrọ̀ ليس بعده فقر tí ò ní tóṣì lẹ́yìn rẹ̀ mọ́ وأمنا ìfọ̀kànbalẹ̀ abíọ́ ليس بعده خوف tí ò ní sí bẹ̀rù lẹ́yìn rẹ̀ mọ́ وسعادة à ń béèrè oríire lọ́dọ̀ rẹ̀ ليس بعدها شقاء lérí ibú ò ní gbẹ̀yìn ẹ̀ fún wa يا ربي ọlọ́run mi o عفوك وعافيتك ẹ̀rí àlàáfíà rẹ̀ àti àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ ورزقك ورضاك àtàsìkí rẹ̀ yọ́nú rẹ̀
رحمتك ومغفرتك àánú rẹ̀ àforíjì rẹ̀ وشفاك àti ìwòsàn rẹ̀ وغناك ọ̀rọ̀ rẹ̀ وتوفيقك ìfinisẹ́ kòńgẹ́ rẹ̀ وحفظك ìfìṣọ́ rẹ̀ وتيسيرك ìrọ̀rùn rẹ̀ وسترك àṣírí rẹ̀ وكرمك ìyàpọ́nlé ọrẹ rẹ̀ ولطفك àánú rẹ̀ وجنتك àjẹ́nà rẹ̀. ربنا اجعلنا من أهل النفوس الطاهرة ọlọ́run ọba mọ́sà fi wọ́n ní gbogbo ẹ̀ kó o sì fi wọ́n sínú àwọn ẹlẹ́mìí mímọ́. والقلوب الشاكرة àwọn tẹ́mi wọn máa dúpẹ́ ń gbogbo ògbà fún ọ. والوجوه المستبشرة àti àwọn ojú tínú wọn máa dùn tí ó máa yán. الباسمة èyí tí ó máa rẹ́rìn tí ó máa rẹ́rìn músẹ́ tínú rẹ̀ ó máa dùn. وارزقنا طيب المقام ọlọ́run mọ́sà fún wa ní ààyè tó rọrùn jókòó sí. وحسن الختام ọlọ́run mọ́sà jásìbọ̀ tán wọ́n dáa. يا رب ọba tí العالمين. ń re gbogbo àgbáńlá ayé wọ́n là ń bẹ̀ wọ́n là ń pè. إن الله يأمر بالعدل ọlọ́run bá pàṣẹ والإحسان kàṣẹ déédéé kàṣẹ dáadáa. وإيتاء ذي káfọ́nà القربى súnmọ́lẹ́tọ̀ wọn. وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فأما من طغى وآثر الحياة الدنيا إن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى إن الجنة هي المأوى. يسألونك عن الساعة أيان مرساها أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها تلبس عاشية أو ضحاها. اللهم أرنا الحق حقا أرنا الباطل باطلا ووفقنا لما تحب وترضى يا رب العالمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم وأقيموا الصلاة.